àṣírí ńlá ti tú o wípé pẹ̀lú bí ìjọba àpapọ̀ ìyẹn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé Yàwọ́tà àti Àwórò Ẹ̀ṣẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe gba ogun sílẹ̀. Àṣírí ti tú wípé ọlọ́lá jùlọ olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Abíọ́dún Ṣèyí Mákindé kò mọ̀ sí bí wọ́n ṣe gbà wọ́n sílẹ̀ o, tó sì jẹ́ pé wọ́n gbé gbogbo nǹkan wọ́n gbé gbẹ̀yìn gómìnà Ṣèyí Mákindé ni, èyí tí wọ́n ló mú inú bí gómìnà Ṣèyí Mákindé àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ púpọ̀ wípé pẹ̀lú bó ṣe yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ẹ̀ ká jẹ́ kí àwọn ọmọ bó ṣe ń lọ káwọn àjọ ṣiṣẹ́ pọ̀, níṣẹ́ ni wọ́n gbé gbogbo nǹkan gba ẹ̀yìn àwọn. ẹ rántí pé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí ìní àwọn afẹ̀míṣòfò ni wọ́n wọ ìlú Ògbómọ̀ṣọ́ lọ ìyẹn abúlé Yàwọ́tà àti Àwórò Ẹ̀ṣẹ́lẹ̀ tí wọ́n lọ jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ rẹpẹtẹ tí wọ́n lọ jí wọn gbé wọnú igbó lọ, èyí tí ó di ariwo ńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ṣùgbọ́n lọ́jọ́ 10 oṣù keje ọdún tá a wà yìí di 10th of July 2026 ó ní ìròyìn ayọ̀ ni ó mà dé nígbà tí ìjọba kéde pé àwọn ti gba gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà jáde láyọ̀ àti àlàáfíà tí láì farapa táwọn sì san kọ́bọ̀ kan. ṣùgbọ́n o níṣe ní ọ̀rọ̀ yìí inú màá ti dá wàhálà sílẹ̀ láàrin gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. àwọn tó súnmọ́ iléeṣẹ́ ààrẹ wọ́n fi àṣírí hàn fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wípé tí gbogbo iṣẹ́ ìtúsílẹ̀ àti ìgbàsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà tí ó fi parí, wọ́n ní wọn jẹ́ kí gómìnà Ṣèyí Mákindé kó mọ̀ sí mọ́. wọ́n ní tẹ́lẹ̀ wọ́n kọ́kọ́ fẹ́ máa fi tó gómìnà Ṣèyí Mákindé létí, ṣùgbọ́n wọ́n ní wọn padà fi tó létí mọ́. ohun tí ó wá fa eléyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́n pé kò sẹ́yìn bí ìjà òṣèlú bó ṣe ti wà láàrin gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nítorí pé gómìnà Ṣèyí Mákindé ó ti kéde òun ò ní ṣàtìlẹ́yìn fún Tinubu láti di ààrẹ fún sáà kejì lọ́dún tó ń bọ̀ gẹ́gẹ́ bó ń ṣe ṣe fún lọ́dún 2023, nítorí pé ó ti dalẹ̀ àdéhùn táwọn jọ ṣe kó tó di ààrẹ lọ́dún 2023. ọ̀rọ̀ yìí ló jẹ́ kí àárín wọn kó má gùn régé mọ́, tá a sì gbọ́ pé eléyìí náà ó wà lára nǹkan tí ó jẹ́ kí wọ́n má bára wọn sọ̀rọ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó náà. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ní ká forúkọ bo àwọn láṣìírí nílé iṣẹ́ ààrẹ pé eléyìí ìní Mákindé nígbà táwọn ò jẹ́ kó mọ̀ ló fi jẹ́ pé lọ́jọ́ tí wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ ìpínlẹ̀ Bauchi ló wà láàárọ̀ ọjọ́ náà tó lọ bá gómìnà Bala Mohammed tí ìpínlẹ̀ ọ̀hún ṣèpàdé. wọ́n ní ká ní Mákindé máa bó ṣe ń lọ ni kò tiẹ̀ ní wulẹ̀ kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú Ìbàdàn ni ó wà láti dúró de ìròyìn ayọ̀ náà. ṣùgbọ́n àwọn ní iléeṣẹ́ ààrẹ àti Tinubu wọ́n ti ní wọn gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ nǹkan kan, wọn ló sì bá lójijì pẹ̀lú bí wọ́n ṣe gba àwọn ọmọ náà sílẹ̀ nítorí pé wọn ò jẹ́ ó máa bó ṣe ń lọ rárá àti rárá.